Àṣẹ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ pé nínú ọkàn mi èmi ò joyè Ìbàdàn ẹ sábà wá nǹkan tẹ́ ẹ fi gba ọmọ ọba ní òjò lórí ọmọ ọba ní o compete ilẹ̀ ọ̀sà èyí ò sì máa ń gbà pẹ̀lú ilé o. Ilé àrùṣà tó ń gbé mi wáyé tán ní ọmọ ilé àrùṣà níbí inú mi dùn o mo dúpẹ́ o kábíyèsí mo dúpẹ́ o ìdá èrè ìdá ẹ̀fẹ̀ ìdá anything wọn ò ní rí nuisance kan sọ pé ọmọ ilé àrùṣà ní so I want to thank God báàmì mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yẹn. Bàbá kẹ́gbẹ́ fún wa, ọmọ olùkọ́ àláìlú, ọmọ olùkọ́ gbogbo bẹ́ẹ̀ ní gúndó dẹ̀. Ìbànújẹ́ oníwọ̀rọ̀ rẹ̀, Ìbàdàn dùn ó gbó nílé, Ìbàdàn dùn ó gbàlejò. Máa gbọ́ ìlú Ìbàdàn wà ní bàjẹ́, ẹni bá pé ó bàjẹ́ ni ó bàjẹ́ fún, ẹni bá ní ó dàrú ni ó dàrú fún. Kábíyèsí òkè téńté ló wà, jẹ́wọ́n mọ́ pápájánu, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Máa gbọ́ Olúbàdàn tiwa, ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ nígbà kọ̀ọ̀kan. Máa gbóhùn ẹnu mi níjọ́ ọjọ́ kan, àrà ní sunkún wípé òun fẹ́ jẹ́ èèyàn, ó lóun sunkún wípé òun fẹ́ lọ́lá. Wọ́n wá sọ fara wípé tó bá lè rúbọ tiẹ̀ ó rúbọ tiẹ̀. Àrùsà alẹ́.
ti parí ẹ̀ o ẹ̀yin ẹ̀ máa fún wa ní pé bàbá ṣó ẹ̀ o èmi fún ara mi mò ń yíyà láti mo lè fẹ́ rí response dàbí lórí ẹ̀ ẹ̀kún kẹ̀kẹ́ fún wa ní kéèjì wọ́n máa wá pè é lọ́wọ́ ẹ̀ bá jọ láyé ní ọmọ ọmọ àwọn ọ̀rọ̀ ti rẹ̀ yìí aláyè lọ́la ẹ fún wọn ní date tẹ̀lé aláyè ẹ máa wò náà láti rẹ̀ tó ẹ wá fún wọn ní date pé ìbàbá rẹ̀ kan lọ jẹ kan mama we appreciate you àmọ́ akitiyan lórí àwùjọ ṣùgbọ́n ìgbà lọ́wọ́ ìṣòro yóò kò tí ó ti lè rí náà bàbá náà wọ́n gbìyànjú sí entertainment dájú bàbá náà pé dájú bàbá náà pé ní akọ inú mọ́tò ọ̀nà àdókò sí ọmọ àdókò náà ọmọ àdókò sáré àyàwó ìjà kíwé ẹ̀rọ káwọn olóṣèlú wọn ọwọ́ wọn bẹ̀rẹ̀ sí fọ́ ẹ̀rọ àjọkò báyìí wọ́n mú mọ̀ pé mo lẹ kúrò tó ní láti fi sáwọn wọ́n tó wọlé yóò pẹ́ bàbá wa ní Dele sọ̀rọ̀ àní èmi ò ṣe kù sí èmi ò ṣe kù sí èmi ò já kọ́ àgbàlá kí ló wọ̀ bàbá wa gbé ní báyìí kábíyèsí kábíyèsí mo bá dọ̀ bá kẹ́kẹ́ tí mo jẹ́ nìyẹn tẹ̀wá fi ìgbé àkọ́gbè mi sóbì bàbá ní akílódé tó lè tó báyìí akílódé tó lè tó báyìí ní mo ní rí sí eré tó gbé èmi Odùbándélé jáde Odùbándélé lórúkọ náà David Odùbándélé Odule lórúkọ náà so mo ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo ní tó gbé mi jáde Tolúwa nílẹ̀ the man behind Tolúwa nílẹ̀ bẹ́ẹ̀ ni bàbá wa today yóò ní bàbá so tí n bá wá give back to the society through ẹni tó project ṣẹ̀ṣẹ̀ ní ṣe mi ò pè yàn mọ́ra o one man sójà mi o gbogbo ẹni tó bá wù kó lọ síbi tó bá wù o èmi o ibi tí ń lò sí ń lọ ẹnu ìgbà tí máa ṣe èdè out with Dele Odule àwọn náà supply wa láǹkà ní 2010 ẹ mọ̀ pé ọmọ ilé àwùjọ ni ó ti pẹ́ gan-an ara rẹ̀ ó ti pẹ́ wọ́n jókòó síbẹ̀ báyìí tó tún wo gbogbo tá à ń ṣe bàbá jókòó tó ń wo gbogbo tá à ń ṣe tó ń wo gbogbo tá à ń ṣe tó ní ta ló ń pọ̀ ọmọdé yìí ẹ̀jẹ̀ sọ fún pé kò jáwọ́ ń bẹ̀ ṣé ó lè kọ̀mpìtì pẹ̀lú mi ṣé rú kémi ò tún mọ̀ mo mọ̀ kọ́ wà ní ráìlì ìjọba tẹ̀pọ̀tẹ̀pọ̀ bọ́ bàbá dùn tó Olúwa ò ọba Ìbàdàn ó ní agbára ó wà democratic ó ní mo love you no doubt ó ló dájú ó sẹ̀sìn ló dájú ṣùgbọ́n kọ́ńtà Elédùmarè ó fún wa ní ẹ̀mí láti débẹ̀ Ọlọ́run dẹ̀ fún wọn one thing tẹ́mi jí lára wọn tí mo fi mọ̀ pé lóòótọ́ ọmọ ilé àlùṣà yìí I don't compromise what I think is right. I do not compromise it. What I think is right, I don't compromise it. And I love him for that. I'm not flattering him tonight. He's my daddy. He's my father. Ain't that follower want you anybody now to agree? Adékúnlé ọmọ mi ni o ṣe ló fẹ́ ó fi ẹsẹ̀ rìn wá bá mi
tó lóun ó ṣe tíátà mo wá ní mi ò lè wúlò fún ẹ. Ó wá bá mi lẹ́kọ̀ọ́, ó wá bá mi ní Makinde. Ó rí ìdébẹ̀ láti national theatre. Mo ní mi ò lè wúlò fún ẹ. Ìgbélé kò ní wọ́n bá ti máa lò lépe kó yóò èmi. Gbogbo ilé tẹ̀ ń gbélé kò yìí oríṣi lẹ́wù èmi máa sá lọ. Ṣùgbọ́n màá ń torí ìfẹ̀sí mi because wọ́n ń ṣe tíátà. Tíátà wọn lọ ṣe ilé. Wọ́n á kọ́ ẹ̀gbọ́n ṣe ń gbé. Wọ́n á kọ́ ẹ̀gbọ́n ṣe ń lò. Wọ́n á kọ́ ẹ̀gbọ́n ṣe ń act. And that is our Kẹ́lí organization. Àpò ló ṣe lọ́ọ̀bẹ̀. Tó bá jẹ́ pé mo gbà sọ́dọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀ tí mo fẹ́ sọ láti èsì ilé mo fẹ́ sọ ní pé láti ọdún náà lọ́pàá wà ní ọ̀tọ̀ ìpàdé ìdílé òfin ní ọ̀dọ̀ tẹ̀sí. Láyé even when I was having problem with him because he's so heady, he's so stubborn. Ibi tó bá ní kí gbogbo ẹgbẹ́ lọ, a ló wò lọ bẹ̀. Adébẹ̀ kọ́ ló fẹ́ lọ. Mo wá ní, ó wá pè mí ní ọjọ́ kan. Ó ní bàbá mẹ́tọ̀ mi ẹgbẹ́ bá mi ṣe kankan lọ́fà mi ní èmi ń ṣe olórí ẹgbẹ́ kan ọkọ̀ ẹ̀yìn sílẹ̀ ní kéde máa bọ̀. Tó bẹ́ẹ̀ kí n bìtúré ẹgbẹ́ mi. Ó ní ẹgbẹ́ òun náà dáhùn. Bọ́ ìgbà tí gbogbo ẹ̀ túkà, ohun kan ló pè. Mo ló ti kọjá mo ti lead bó ṣe yẹ kí n lead mo lead yẹn ní ìṣòro. Bá mi ẹ bá mi ṣàdúrà fọmọ yẹn. Ọmọ Ìbàdàn ni o. Àfọ̀dún ìlú náà ló ṣe wọ́n ní àgbàdo. Àṣẹ òun. Àṣẹ òun. Àṣẹ òun. Kábíyèsí àwa tí a wà pẹ̀lú àwa ní IIT Ìbàdàn University Theatre Arts àwa ọmọ bíbí ìlú Ìbàdàn àkóra wa jọ last year Ìbàdàn ní so last year àwa ní Ìbàdàn bíi nígbà tí ó tún wá dọdún àti pé dájú wa bàbá wa lọ́dún àwọn ní kábíyèsí ẹ bá ń pe kábíyèsí. Àwa túra ká.